àwọn ẹbí Mohbad ni wọ́n ti pé kí Wùmí má ṣe jẹ́ orúkọ mọ̀lẹ́bí ọ̀hún mọ́ lẹ́yìn ikú gbajúgbajà olórin ṣèwọ́ṣèwọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí a mọ̀ sí Ìléríolúwa Lọ́ba tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn túmọ̀ sí Mohbad. Òun náà ni oríṣiríṣi ọ̀rọ̀ ti ń súyọ lẹ́yìn ikú rẹ̀. Ọ̀rọ̀ tuntun eléyìí tó tún wá jáde báyìí tó sì jẹ́ wípé ó ti ń jà rìnrìn nílẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Òun náà ni bí àwọn mọ̀lẹ́bí Mohbad ti pé kí Wùmí tó jẹ́ aya olóògbé ọ̀hún kó tó jáde láyé bí wọ́n ti pé kó má sì jẹ́ orúkọ mọ̀lẹ́bí àwọn mọ́. Nínú ọ̀rọ̀ eléyìí tí ẹni tí ó fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí olórí ẹbí eyín fún mọ̀lẹ́bí ọ̀hún ẹni tí wọ́n pè ní Ọmọláyọ̀ Alọ́ba òun náà ni ó sọ di mímọ̀ nínú ìwé àpilẹ̀kọ eléyìí tí wọ́n pe òun àti ẹni tó jẹ́ bàbá olóògbé Joseph Alọ́ba òun náà ni wọ́n jọ buwọ́lu ìwé ọ̀hún. Nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ òun náà ni wọ́n ti pe lẹ́yìn ikú àgàǹbèlé eléyìí tí ó gba ẹ̀mí lẹ́nu ọmọkùnrin olórin ṣèwọ́ṣèwọ́ náà ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 tó sì jẹ́ pé oríṣiríṣi awuyewuye ló ti ń wáyé lórí rẹ̀. Wọ́n pe ní àsìkò yìí ni àwọn ò retí kí Wùmí tó jẹ́ aya olóògbé ọ̀hún kó tún máa jẹ́ orúkọ mọ̀lẹ́bí àwọn. Nínú àlàyé ọ̀rọ̀ eléyìí tí wọ́n ṣe òun náà ni wọ́n ti pé ní nǹkan oṣù karùn-ún ọdún eléyìí tá a wà yìí òun náà ni ọ̀rọ̀ bí wọ́n ti ń gbẹ́jọ́ nípa ikú tó pa ọmọkùnrin ọ̀hún tó tún bọ́nà míì yọ tí wọ́n sì ń ṣiṣẹ́ lórí tó ní ṣe pẹ̀lú kí wọ́n lọ rí ṣe àyẹ̀wò ẹ̀yìn fún Liam tó jẹ́ ọmọ olóògbé láti mọ̀ bóyá Mohbad gan-an ló ní ọmọ yìí àbí òun kọ́. Wọ́n ti wá pé títí wọ́n fi gbé èsì jáde ẹ̀yìn lẹ́yìn tí wọ́n ti parí tó ní ṣe pẹ̀lú àyẹ̀wò tí wọ́n pé kí wọ́n lọ rí ṣe fún ọmọ yìí. Wọ́n ní Wùmí kò gbọ́dọ̀ jẹ́ orúkọ mọ́ mọ̀lẹ́bí ọ̀hún lára pàápàá jùlọ orúkọ mọ̀lẹ́bí ọ̀hún tá a mọ̀ sí Alọ́ba. Wọ́n pé torí Mohbad ó náà ni kò tí ì san ẹ̀tọ́ kankan lórí Wùmí bẹ́ẹ̀ sì ni wọ́n tún pé kò sí ìwé àdéhùn kankan tàbí ìwé ẹ̀rí kankan tó fi ìgbéyàwó àwọn méjèèjì múlẹ̀. Wọ́n ní yálà lọ́nà ti ìjọba àbí ti òfin àbí tó ní ṣe pẹ̀lú ti ìbílẹ̀. Wọ́n pé kò tí ì sí ẹ̀rí kankan eléyìí tó fi ìdí ìyàwó wọn múlẹ̀. Wọ́n wá ṣe lálàyé pé títí ẹjọ́ ọ̀hún tí yóò fi yanjú kí Wùmí ó dákun kó ṣẹ́ra ró lórí tó ní ṣe pẹ̀lú orúkọ mọ̀lẹ́bí Mohbad kó sì mọ̀ sí bá wọn jẹ́ orúkọ mọ̀lẹ́bí Alọ́ba. Wọ́n pé títí ẹjọ́ ọ̀hún ó fi wá yanjú. Wọ́n ní àwọn ibi tí àwọn bá ṣe bẹ́ẹ̀ tí àwọn bá tún fi ẹjọ́ ọ̀hún sí àti tó ní ṣe pẹ̀lú àwọn dúkìá eléyìí tí Mohbad ní òun náà ni kí Wùmí ó yẹra fúnná lásìkò yìí títí ẹjọ́ ọ̀hún yóò fi parí tí wọ́n sì fi mọ̀ bóyá Mohbad gangan òun náà ni ó ní ọmọ eléyìí tí Wùmí sọ pé òun bí fún un tá a mọ̀ sí Liam.